mú kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mímọ̀ ṣe tàwa náà kọ́ òkú Elédùmarè ló dirẹ̀ wà fákùkọ tiwa lórí ìkànnì yìí pé ká máa ṣe kó sì máa gba ṣíṣe àtàtìlẹ́yìn pẹ̀lú ìfẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ aládùúrótì àti olólùfẹ́ wa lórí ìkànnì yìí ó kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ wípé ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ yìí ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú wa láti ọdún gbọ̀nà mo kí wa wípé ẹ kú àdúrótì ẹ kú fẹ́ gbogbo gbà pẹ̀lú bó ṣe jẹ́ pé pákó alápàtà kò ní ṣàgbọ̀bẹ ojúmọ́ bá ti ṣe mọ́ ire gbogbo báyìí yóò máa wọlé tó ẹnì kọ̀ọ̀kan wá wá lágbára lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí ó dàda tún ṣe bẹ́ẹ̀ ta tún gbálẹ̀ gbòde ta ní ká mú wa sójú mọ́ màwòrán yín orúkọ oníròyìn àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́ ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. àṣírí ètò ìṣúná ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tú o pẹ̀lú bí àwọn aṣojúṣòfin l'Àbújá ti ṣe kéde iye tó wà nínú ètò ìṣúná náà. ẹ lọ fọkàn balẹ̀ a ti mọ ọ̀nà tá a gbà láti gba ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP tá a sì gbà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Abdullahi Ganduje òun ló sọ èyí di mímọ̀. ẹ jẹ́ kí n kúrò lágbọn òṣèlú báyìí arábìnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gbàgbé ọmọ ìkókó rẹ̀ sílẹ̀ ní ilé ìtura kan ní ìpínlẹ̀ Adamawa. ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ti ṣe ìkọlù sí àwọn ilé ìjọba ti ìpínlẹ̀ Borno èyí tí wọ́n kọ́ fún àwọn ènìyàn bẹ̀ láti máa gbé tí wọ́n sì bà gbogbo ilé náà jẹ́ pátápátá. arákùnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó gún ọ̀rẹ́ rẹ̀ pa pátápátá ní ìpínlẹ̀ Niger látàrí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Delta ti dájọ́ ikú fáwọn mẹ́ta kan lórí ẹ̀sùn pé wọ́n pa orí adé kan ní ìpínlẹ̀ ọ̀hún. ìyà ńlá jẹ àwọn ọmọ Wike látọwọ́ àwọn sójà ilẹ̀ yìí níbi tí wọ́n ti ń wọlé ọ̀gá àgbà sójà kan ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. àṣírí ètò ìṣúná ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tú síta pẹ̀lú bí àwọn aṣojúṣòfin lápapọ̀ l'Àbújá ti ṣe kéde iye tó wà nínú ètò ìṣúná náà èyí tó sì yàtọ̀ gédéǹgbé sí iye tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pè jáde lẹ́nu. lánàá òde yìí náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tó gbé ètò ìṣúná tọdún 2025 lọ sí iwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ àti àwọn aṣòfin ní Àbújá nínú ètò ti sọ di mímọ̀ wípé gbogbo ètò ìṣúná tọdún 2025 ó ní owó rẹ̀ jẹ́ 47.96 trillion ṣùgbọ́n nígbà tí àwọn aṣojúṣòfin àpapọ̀ tí wọ́n yóò máa ṣe àyẹ̀wò owó náà fínífíní dáadáa lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti bá tiẹ̀ lọ tán níṣe ni wọ́n ṣe àfihàn owó ọ̀hún lẹ́yìn tó ṣe dédé 49.7 trillion naira gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá èyí tí wọ́n fi léde wọ́n sọ dímọ̀ wípé nínú àbá ètò ìṣúná tọdún 2025 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé owó táwọn yóò fi dí gbèsè olóṣè dédé 15.81 trillion naira ṣùgbọ́n nígbà tí wọ́n yóò ṣe àyẹ̀wò rẹ̀ dáadáa níṣe ni owó gbèsè gan ló jẹ́ 16.32 trillion naira nínú àlàyé tí wọ́n ṣe gbogbo owó ọ̀hún ó náà ní ayọ́ka tẹ yóò máa gbọ́ ní ìfọ́síwẹ́wẹ́ báyìí owó náà èyí tí ààrẹ pè ní 47.96 ó ní déédéé rẹ̀ ó ní wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní lẹ́yìn tó sì tún padà kú sí 49 trillion 740 billion 165 million 355,396 naira nígbà tí owó gbèsè èyí tí ààrẹ yóò san fún àwọn tán jẹ ní gbèsè olóṣè dédé 16 trillion 327 billion 142 million 689,549 naira nínú àlàyé èyí tí àwọn aṣojúṣòfin àpapọ̀ tí wọ́n fi síta wọ́n ní wọn yóò yọ̀ǹda owó náà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ọdún yìí bó ti ṣe ń parí lọ báyìí láti ọ̀dọ̀ àwọn tí wọ́n wà ní ìgbọnnu
àbù owó síta fún ètò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó là kalẹ̀ yìí. wàyí o ojú òye míì wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n fi wọ ọ̀rọ̀ náà nígbà tí àṣírí ọ̀rọ̀ ọ̀hún tó tú síta pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣó ń gbé wa ní gógó ni àbí níṣe làárẹ̀ scam wa pẹ̀lú bí ó ṣe kéde 47.96 trillion naira tó sì wá jẹ́ wípé gbogbo àpapọ̀ owó tí wọ́n gbé jáde wọn ló ṣe dédé 49.7 trillion nínú èyí tí wọ́n tún ti ní 15.81 trillion ó ní afẹ́ fi san gbèsè ṣùgbọ́n tọ́rọ̀ ti yí dande tó sì tún ti di 16.32 trillion naira. wọ́n ní tálámọ̀ tí ń parọ́ gan nínú àwọn aṣojúṣòfin àpapọ̀ àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àfi k'Ẹlẹ́dùmarè kó ṣàṣàánú wa lọ́wọ́ àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà torí wípé ọ̀tọ̀ ni tí wọ́n sọ lẹ́ni ọ̀tọ̀ ni tí ó bá jáde bó bá di ìwòyí ọ̀la. ẹ lọ fọkàn balẹ̀ a ti mọ ọ̀nà tá a gbà láti gba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP tá a sì gbà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò tó ń bọ̀. Abdullahi Ganduje ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí ní Àbújá tí ṣe olúùlú ilẹ̀ yìí ní Abdullahi Ganduje ẹni tó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ń gba àlejò àwọn àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí mínísítà fọ́rọ̀ iná mọ̀nàmọ́ná ilẹ̀ yìí Báyọ̀ Adélabú tó síwájú fún wọn. nínú rẹ̀ ni Ganduje ti sọ di mímọ̀ wípé báyìí o a ti ń gbé ìgbésẹ̀ kan nínú èyí tí ó mú ààyè sílẹ̀ fún wa bá ṣe gba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó wà ní èyí tó jẹ́ pé méjì péré tó kù ní ilẹ̀ káàrọ̀ òjìrè nù tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti ń léwájú ó ní báyìí àwọn gbọ́dọ̀ jà fitafita káwọn sì ṣera wọn ní òṣùṣù ọwọ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ káwọn lè gba ìpínlẹ̀ méjèèjì padà kúrò ní ọwọ́ ẹgbẹ́ òṣèlú alátakò kan sì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa jẹ́ ọ̀wọ̀ fún un ó ní nítorí pé ibí yìí ti ń ṣe ilẹ̀ káàrọ̀ òjìrè ó ní ààrẹ ti jáde wá kò sì tún wá ní dáa ká tún wá mọ̀ rí àbàwọ́n kan ní ilẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ti jáde wá fún ìdí èyí a ní láti tètè ṣe gírí ká sì ṣera wa lóṣùṣù ọwọ̀ ká bàa lè gba ìpínlẹ̀ méjèèjì nígbà tí ó ń sọ̀rọ̀ náà ó ní tó bá ti di ọdún tó ń bọ̀ ọdún 2025 tá a fẹ́ wọ̀ yìí òun yóò gbéra láti bẹ̀rẹ̀ ìpàdé ní Ìbàdàn nínú ètò òun yóò ti ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gbà tán jẹ́ ọ̀gá kan jẹ́ àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò àwọn yóò ti ṣe àlàkalẹ̀ ètò bí gbogbo nǹkan yóò ṣe lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ táwọn yóò sì gba ẹgbẹ́ òṣèlú PDP táwọn yóò gbà wọn wọlé gbé ẹgbẹ́ òṣèlú APC sí ìpínlẹ̀ méjèèjì. ẹ jẹ́ ká kúrò lágbọn òṣèlú báyìí. arábìnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gbàgbé ọmọ ìkókó ọwọ́ rẹ̀ sí ilé ìtura kan ní ìpínlẹ̀ Adamawa táwọn ọlọ́pàá sì ń béèrè ìkúnlọ́wọ́ àwọn ará ìlú láti ṣe àwárí arábìnrin ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Sulaiman Nguroje èyí tó sọ di mímọ̀ wípé ní ilé ìtura tó pè ní People's Hotel èyí tó wà ní Nasarawa ní Demsa ìjọba ìpínlẹ̀ Demsa náà ti ń ṣe ìpínlẹ̀ Adamawa ó ní ìròyìn náà ti jáde wá wípé arábìnrin kan tẹ́nìkan ò mọ ibi tó ti wá àti ibi tó forí mù sí báyìí ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbàgbé ọmọ ìkókó kan sí ilẹ̀ nílé tó sì ti sá lọ látàrí pé ó gbé ọmọ náà sí ilé ìgbàlejò síná tó wà ní ilé ìtura ọ̀hún nígbà tí Sulaiman Nguroje ó máa sọ ó sọ dímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ilé ìtura náà ó ní wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn létí wípé arábìnrin ọ̀hún òun ló ṣe bẹ́ẹ̀ ni pé ó fẹ́ lọ ra nǹkan jíjẹ tí ọmọ náà yóò jẹ tó sì gbé ọmọ náà kalẹ̀ nílé tí wọ́n ti retí rẹ̀ títí tí wọ́n kò sì rí wọ́n wá kéde rẹ̀ wípé ẹni tó bá rí arábìnrin náà o tó sì mọ ìyá ọmọ ọ̀hún kó dákun dábọ̀ kó kàn sí àgọ́ àwọn agbófinró kí ó lè fún wọn ní gbogbo àwọn ìròyìn tó tọ́ àti èyí tó yẹ tí wọn yóò lò láti fi lè ṣe àwárí ìyá ọmọ náà. Ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ti ṣe ìkọlù sí àwọn ilé ìjọba ti ìpínlẹ̀ Borno wọ́n sì bà gbogbo àwọn ilé náà jẹ́ pátápátá. Ilé ìjọba tí wọ́n ń kọ́ fún àwọn ènìyàn tí ìkọlù àwọn Boko Haram àtàwọn agbésùmọ̀mí míì èyí tí ó ti sọ wọ́n di aláìnílé lórí tí wọ́n sì ń kọ́ fún àwọn ènìyàn náà ní abúlé tí wọ́n pè ní Dalwa ní òpópónà Dambuwa Molayi ní ìpínlẹ̀
Borno ó ní àwọn Boko Haram náà tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí tí wọ́n sì tún ti bà ilé náà jẹ́ padà ní bíbàjẹ́ gidigidi gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Zagazula Mahama èyí tó sọ di mímọ̀ wípé ìgbẹ́ kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú oṣù kan gbáko tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n ba ilé tí ìjọba náà gbìyànjú láti kọ́ fún àwọn ènìyàn ní ilé ọ̀hún ó ní wọ́n ń kọ́ fáwọn tí wọn kò ní ilé lórí mọ́ látàrí ìkọlù tí àwọn Boko Haram tí wọ́n ti ṣe sí àwọn ènìyàn náà ṣùgbọ́n wọ́n ní gbogbo bí ìjọba náà ṣe ń gbìyànjú láti lè mú ìdẹ̀kùn bá àwọn ènìyàn náà ní àwọn Boko Haram ọ̀hún ni wọ́n tún ba gbogbo ìgbésẹ̀ náà jẹ́ wọn ní bá a ṣe ń ju àdá sókè ibi pẹlẹbẹ báyìí ó náà ni ó ń fi lélẹ̀ lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ láti ẹnu ìjọba ìpínlẹ̀ Borno títí di àkókò yìí. Arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gún ọ̀rẹ́ rẹ̀ pa pátápátá ní ìpínlẹ̀ Niger látàrí èdè àìyedè èyí tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Afurasí ọ̀daràn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Abba òun ló ti ṣekú ẹni ọdún 22 òun ló ti ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ Usman Abubakar báyìí ètí ìjàmbá náà tó ṣẹlẹ̀ ní Sauka Kauta ní Minna tí ń ṣe olúlu ìpínlẹ̀ Niger. Nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Wàsíù Abíọ́dún ètò sí fún àwọn oníròyìn ó sọ di mímọ̀ wípé ọwọ́ tẹ Ibrahim Abba lẹ́ni tó mú sísọ́ọ̀sì tí wọ́n fi ń gé igbó tó fi gún ọ̀rẹ́ rẹ̀ ní gẹ̀ǹgẹ̀ àyà títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ ìgbà tí ìròyìn náà dé tí gbọ́ wọn ó ní wọ́n ní àwọn lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní Sauka Kauta tí wọ́n sì fi páńpẹ́ òfin mú àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibẹ̀ nílò tí wọ́n ti pe orúkọ wọn ní Ibrahim Abba, Abdullahi Yusufu àti Mustapha Mohammed. Àlàyé tí wọ́n ṣe ni pé Ibrahim Abba yìí ó ní ó fi ó ní òun àti Usman Abubakar jọ ní èdè àìyedè. Ǹjẹ́ kí ló fa èdè àìyedè náà? Ó ní olóògbé ọ̀hún Usman Abubakar òun ló lọ sí ilé ẹ̀gbọ́n òun tó sì lọ rè jí aṣọ ẹ̀gbọ́n náà kó ṣùgbọ́n nígbà tí ó tún wá sọ̀rọ̀ ó parọ́ mọ́ òun lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ wípé òun ní òun jí aṣọ náà ètò bí èdè àìyedè láàrin àwọn méjì tó sì mú sí ṣọ́ọ̀ṣì èyí tí wọ́n fi ń gé igbó nílẹ̀ tó ń fi gún ọ̀rẹ́ rẹ̀ náà ní gẹ̀ǹgẹ̀ àyà títí tí ẹ̀mí tó fi bọ́ ní ara rẹ̀. Wàsíù Abíọ́dún alukoro wa ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà ní akóló àwọn ò tán ràn wọ́n lọ́wọ́ lórí ìgbésẹ̀ táwọn yóò gbé lẹ́yìn tí okòló rọ̀rọ̀ tó bá ti fi ojú hàn tán báyìí. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Delta ti dájọ́ ikú fáwọn mẹ́ta kan lórí ẹ̀sùn pé wọ́n pa orí adé kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé-ẹjọ́ gíga tó wà ní Ìbúsà Òṣìmìlì ní ìpínlẹ̀ Delta ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú látàrí pé kí wọ́n yẹgi fún àwọn ènìyàn mẹ́ta tí wọ́n jẹ́ afurasí apànìyàn tí wọ́n dá orí adé kan légbodò èyún orí adé ti Ubulu Ukwu Obi Edward ètí orúkọ rẹ̀ ń jẹ́ Akaeze Ofulie gẹ́gẹ́ bí adájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún Omovie èyí tó ṣe ó sọ di mọ̀ wípé ní ọjọ́ 6 nínú oṣù kínní ọdún 2016 ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n wu ìwà burúkú ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe dá orí adé náà lọ́nà tí wọ́n sì gbé wọnú igbó tí wọ́n tún gba dúkìá àti gbogbo nǹkan ní rẹ̀ láti tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa orí adé ọ̀hún. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dájọ́ ikú náà fún látàrí pé kí wọ́n lọ́ọ́ rí yẹgi fún wọn ó ní Sulaiman Musa, Garba Abubakar àti Haruna nígbà tí ọ̀kan láàrin wọn Jamilu Ahmed tí wọ́n ní kí wọ́n máa lọ ṣe ẹ̀wọ̀n odidi ọdún 5 àti ọdún 14 gbáko. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní wọ́n lọ́wọ́ nínú ikú orí adé ọ̀hún Akaeze Ofulie ní ọdún náà lọ́hùn tí ẹ̀rí máa jẹ́mi sósì fi hàn pé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nílẹ̀ tán ti ní kán lọ́ọ́ rí yẹgi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́nìkan tó kù tí ò lọ́wọ́ nínú ìpànìyàn ṣùgbọ́n tí òun náà bá wọn lọ́wọ́ nínú ìdigunjalè àti ìjínigbé tán sọ dímọ̀ pé kó lọ lu ẹ̀wọ̀n ọdún 5 àti ẹ̀wọ̀n ọdún 14 gbáko. Ìyà ńlá jẹ àwọn ọmọ Wike látọwọ́ àwọn sójà ilẹ̀ yìí níbi tó ti ń ṣe bẹ́ẹ̀ wọlé ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan lólùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tàn káàkiri pẹ̀lú bí ẹni tó jẹ́ mínísítà fétò ọ̀rọ̀ ìlú Àbújá ti ṣe olúlu ilẹ̀ yìí Nyesom Wike èyí tó ti gùn lé wíwó ilé àwọn ènìyàn káàkiri kọ̀rọ̀kọ́ndó olúlu ilẹ̀ náà nínú èyí tí wọ́n ti kéde rẹ̀ tí kò sì tí ì dẹ́kun àwọn ilé ọ̀hún ṣùgbọ́n lánàá òde yìí níṣe ni ẹ̀kọ́ òṣojú mímu tọ́rọ̀ sì tún bẹ́yìn yọ ìjókòó eégún
òde òda fáwọn ọmọ Wike pẹ̀lú bí wọ́n ṣe ṣe àyà gbangba tí wọ́n lọ wọlé ọ̀gágun àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan tó wà ní olúlu Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, wọ́n sọ dímọ̀ wípé àwọn ọmọ Wike ó ní wọ́n gbé katakata tó fi wó ilé náà káàkiri ìlú Àbújá tó sì ti bẹ̀rẹ̀ sí ní wó ilé ọ̀gágun àwọn ọmọ ogun lẹ́yìn náà kó tó di wípé ìròyìn náà dé ti ìgbọ́ ọ̀gágun náà tó ti pe àwọn ọmọ ogun ilẹ̀ yìí méjì sójà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wípé kí wọ́n tètè máa lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀. Bí àwọn ọmọ ogun lẹ́yìn méjèèjì bí wọ́n ṣe débẹ̀ níṣẹ́ ni wọ́n wa ọkọ̀ dí ojú ọ̀nà táwọn ọmọ Wike lè gbà jáde láti sá àsálà fún ẹ̀mí wọn. Náà bá ṣe bẹ́ẹ̀ tán bọ́ sílẹ̀ nínú ọkọ̀ wọn tí wọ́n sì gbé ìbọn AK-47 níṣẹ́ ni wọ́n kìkì ìbọn náà láti yìn. Wọ́n sì kọjú sí arákùnrin tó wà nínú katakata tó wó ilé náà lọ wípé ọ̀rẹ́ wa sọ̀kalẹ̀ báyìí ni àbí kó lọ sọ̀kalẹ̀ ṣáájú ilé ọ̀run pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn. Níṣẹ́ ni àwí náà ló sọ̀kalẹ̀ ní wọ́n rán sísà bó ṣe ń bọ́lẹ̀ báyìí ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí tó ń bá ròde ó ní wọ́n kó fún un tí wọ́n sì lu àwọn ènìyàn náà ní àlùbami òkú. Wọ́n fi ìbọn fọ́ táyà katakata mẹ́rẹ̀ẹ̀rin náà tí wọ́n sì tún kó àwọn ọkọ̀ tó jẹ́ ti ìjọba tí wọ́n kó lọ sí ọ̀dọ̀ wọn. Nígbà tí wọ́n ṣe èyí tán níṣe ni wọ́n ránṣẹ́ sí ọ̀gá àgbà tó rán wọn níṣẹ́ náà, ọ̀gágun àwọn agbófinró èyí tí wọ́n ní ó dé síbẹ̀ tí wọ́n sì ní ó pa àṣẹ fún àwọn ènìyàn tán jẹ́ ọmọ ogun lẹ́yìn pé ẹ wá àwọn ọkọ̀ tó bá ṣe wà ẹ wá lọ sí ibùbá mi, èyí tí kò bá ṣe wà ẹ fìbọn fọ́ táyà rẹ̀ dànù kí wọ́n máa wá náwó sí láàyìn. Ẹni tó jẹ́ ọ̀gá àwọn agbófinró ilẹ̀ náà ó gbìyànjú láti bá ọ̀gágun náà sọ̀rọ̀ ṣùgbọ́n níṣẹ́ ni ọ̀gágun náà kọ tí ọgbọ́n sí gbogbo ọ̀rọ̀ tí ń sọ tí kò sì gbọ́n kankan tó ní wọ́n ti gé etí tèmi lọ o, ohun tó bá wọ̀ ọ́ ni kò máa wí. Níṣẹ́ ni ọ̀gá àwọn agbófinró náà ló rárá kúrò ń bẹ̀ jẹ́ẹ́jẹ́ tó sì padà sí ọ́fíìsì tiẹ̀. Wáyé o, níṣẹ́ ni àìtí gbọ́n kankan láti ẹni tó jẹ́ mínísítà fẹ́tò ọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí l'Àbújá Nyesom Wike lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyìn náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá fún wa. Tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì yìí ẹ tètè bá wa tẹ̀ síbẹ̀. Tẹ́ ẹ bá ti subscribe ẹ tẹ notification yín tó bá ti ń balẹ̀ lájà balẹ̀ kó lè máa dé ti ìgbọ̀nyìn. Títí di ìgbà tá a máa pàdé lẹ́ni àárọ̀wó àárọ̀lá àárọ̀mọ àtẹ̀kú tí ń ṣe baálé ọ̀rọ̀.